àwọn àgbààgbà wa bàbá Yorùbá tí ọwọ́ tí mo ní pé ọwọ́ tí wọ́n ń wò wá níran tó ọ̀dá sí wa ni mò ń sọ kì í ṣe àwọn àgbààgbà tí wọ́n ń bá wa tó sì ń jà yìí tẹnu wọn ò kó ọwọ́ yẹn tí wọ́n wò wá ràn tó ọ̀tí ẹ̀dá sí wa rárá àwọn bá wa àwọn tó ọ̀dá sí wa rárá àti àwọn olóṣèlú wa tó jẹ́ ọmọ Yorùbá kí lẹ ẹ bá mi jí rẹ bẹ́ẹ̀ fún wọn ẹ bá mi ṣàlàyé ọ̀rọ̀ fún wọn ẹ bá mi tún pè wọ́n wálé ẹ bá mi bá wọn sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe nìyẹn. ẹ ṣeun o ìyá wa ṣe ń gbọ́ mi gbogbo ilé ṣe ń gbọ́ mo ń gbọ́ yín. ohun látàárọ̀ ọpọlọ yín ò ní jọba kò dẹ̀ ní rẹ̀ yín. àmín. torí tọ́rọ̀ bá ká ni ijó tó bá ti káàyàn lára èèyàn máa ń ṣu ọwọ́ ju ṣu èkó jò. bẹ́ẹ̀ni. ìfarasẹ́ ẹgbẹ́ àti gbọ́ pé 2018 ni Fatai ti ṣe interview fúnra wa. ẹ sì lẹ́ẹ̀kọ̀ọ̀kan mi ò mọ̀ bóyá pẹ̀lú ẹ̀sùn ló ń jẹ́ ẹ̀mọ̀ fẹ́ kó jù ú. fún mọ́ra mi báyìí ṣó bẹ́tà. àti gbọ́ ní ìsìn ẹ ṣe. mo ní ijó tó bá ká ni lára èèyàn máa ń ṣu ọwọ́ bẹ́ẹ̀ ni. ní 2018 lèmi àti uncle Fatai ti ń ṣe interview fúnra wa nígbà tá a ti gbọ́ tí àwọn top American UN ti sọ fún wa wípé Nigeria máa wà down in the next few years. Tàti ń clamor tàti sensitize àwọn èèyàn but àwọn èèyàn ò gbọ́ wa wọn kà wá kú. Tó bá ń ká wọn lára he knows what he's talking about. Nínú ẹ̀ náà la ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ Yorùbá tí wọ́n wà nípa wọn tí wọ́n ready láti jà ìjà yìí àwa ni wọ́n communicate with them ṣùgbọ́n eré ni wọ́n pè títí tó fi dé táwọn èèyàn bá ọ̀rọ̀ wá fẹ́ dàbí ọ̀rọ̀ nínú báìbù Noah tó ń kéde tó ń sọ pé ọkọ̀ Noah ní ẹ jẹ́ ká wọ̀ àwọn èèyàn rò bí ṣeréṣeré ni wọ́n ń ṣègbéyàwó wọn kó mọ jáde wọ́n ń kọ́lé wọn ń ṣoríṣiríṣi títí tí ọkọ̀ yẹn fi kún and this is another typical example of this. Time give awareness, time discourse, time clamor, time sọ fáwọn èèyàn pé ẹ jí òdodo ẹ jí gìrì nínú ohun tá à ń sùn ẹsẹ àwa Yorùbá nítorí ṣẹlẹ̀ tá a bá múra ó ń bọ̀ wá ṣẹlẹ̀ ní Nàìjíríà àwọn Taliban ò báyàn fi ṣeré o so Ọlọ́run lọ sórí question tí ẹ bí mi láti bí àwọn lọ́balọ́ba tán dákẹ́ tán fọwọ́ lẹ́rán tí wọ́n wò wá àwọn àgbààgbà kan náà tí wọ́n lórúkọ tán fọwọ́ lẹ́rán tí wọ́n wò wá tán ṣe bíi pé Baba Fatai sọ̀rọ̀ kan wípé ọmọ Buhari ṣèyàwó Àtíkù ní father of the day. Ibi tá a fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ ẹ rí i pé àwọn pípù yìí ò níbi tán ti ń meet ní top. bẹ́ẹ̀ni. ọkọ̀ lọ mú ṣàánú gbogbo àwọn ọmọ ìyá mi ṣe mí tàjọ jẹ́ Yorùbá. Àwọn àgbààgbà tẹni ká bá sọ. tẹ bá ti gbórí sókè báyẹn àkì ń gbọ́ yí omi ìmọ̀pá tó dé o. Rọ́rọ̀ yín yẹn mo fẹ́ gbọ́ dáadáa o ó ń jìnnà sí wa díẹ̀. Ẹ ṣe. Báyìí ló wà. So nǹkan tí mò ń ṣàlàyé fún yín ni pé àwọn lọ́balọ́ba tẹ̀ ń sọ yìí. Àwọn ọ̀gbọ̀n pàápàá kí ni bàbá wa Ọbásanjọ́ ń ṣe OBJ? Ṣé kò ní àwọn elders ni? Kí ni bàbá Tinubu tí wọ́n sọ yẹn some years ago ńgbà tí wọ́n ṣe ṣetán ní yunifásitì tí wọ́n tó wá ka ẹ̀kọ́ àgbà ní outside London ní Oxford tí wọ́n fi fún wọn ní Oxford mo wà ń bẹ̀ nígbà táwọn náà kọ́ọ̀lù kan ní Oxford. Bẹ́ẹ̀ ni bàbá yìí gbogbo ara wọn ni wọ́n fi ń ṣe ti Yorùbá ṣùgbọ́n ní ìsìn kí làwọn ń ṣe kí ni àwọn gómìnà ilẹ̀ Yorùbá kí ni wọ́n ń ṣe tó tá bá ń sẹ́yìn bá tó bá lè fún mi ká bá sọ̀rọ̀ ṣẹ́ẹ̀rì ẹjẹ́ ọmọ Yorùbá ọgbọ́n ò lágbára bó ṣe lè kó mọ mo ti ń sọ mo sọ bẹ́ẹ̀ mo ní àtọ̀wọn governors wa náà òun ló ṣèlú wa. bẹ́ẹ̀ ni mà àwọn bò ní agbára kan bó ṣe lè kó mọ nítorí ẹni nídìí èèyàn òun lọ̀gá ẹni ṣó ti yé yín bẹ́ẹ̀ ń jẹun lọ́wọ́ ẹ̀ tó òun lọ̀gá yín òun ló máa dictate nǹkan tẹ́ ẹ máa ṣe ibi tẹ́ ẹ máa fi
gbogbo lọ́ba bẹ̀rẹ̀ láti orí Ọọ̀ni Aláàfin wọ́n ń gbowó lọ́wọ́ ìjọba, wọ́n gba sálárì. For that reason wọn lẹ́nu ọ̀rọ̀, kò sọ̀rọ̀ lẹ́nu wọn, bó ṣe lè kí wọ́n kàn fapá jánu tó, ó níwọ̀nba ibi tí wọ́n lè ṣe mọ́. Mo lè sọ fún yín pé lẹ́nu ọjọ́ mẹ́ta èèyàn tó súnmọ́ mi kan wọ́n ṣẹ̀ṣẹ̀ fún ní lẹ́tà wípé kó jọba àdúgbò ẹ̀. Nínú nǹkan tá à ń sọ yìí, tá àti ìrọ̀ náà lọ, wọ́n tún jọba. Ṣé ti rí pọ́nrọ̀ tàbí ọ̀rọ̀ inú àlàyé yìí? Bẹ́ẹ̀ni. Tá bá máa kọjú sí wọn gangan, àwọn South West governors, àwọn Yorùbá governors, Ògùn, Èkó, Ondo state, Èkìtì state, Ọ̀yọ́ state, Ọ̀ṣun state, àwọn gan la bá lọ́rọ̀. Nítorí pé àwọn là ń pè ní ajẹnifẹ́ni. Tó bá jẹ́ pé àwọn ajẹnifẹ́ni tó jẹ́ pé ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni wọ́n, ṣé bọ́n ṣe máa lajú sílẹ̀ ní títàlùbọ́ máa kó wọ́ lójoojúmọ́. Bí a bẹ̀rẹ̀ program yìí, wọ́n send fídíò kan sí mi. Wọ́n mú àwọn Fúlàní ní ilẹ̀ Yorùbá yìí ní South West. Tẹ bá rí adúrú ìbọn tí wọ́n kó wọlé. Bẹ́ẹ̀ni. Nígbà tó yẹ sì rí ọwọ́ fún wọn, ẹjọ́ là ń rò. Nítorí pé aláàánú, àánú yẹn ló ń pa wá kú lọ yìí. Ṣé rí pátápátá là ń fojú kùnàkùnà là ń dẹ́ṣẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tán ìjà ló ń dálẹ̀. Parí bẹ́ẹ̀, ṣé rí má foko mi, má fi ọ̀nà oko mi dá àlà, jọ̀kan lèèyàn ń kọ́. Táàbà lọ báyìí, táà ń dúró de gọ́vnà kan. Àwọn gọ́vnà yẹn ò ráyè wá bíkọ́sí tí wọ́n jẹ ò jẹ́ kán gbọ́n. Ohun tí wọ́n jẹ kò jẹ́ kán gbọ́. Bó ṣe wà yẹn, ìmí nínú wọn tún ronú pé òun tún fẹ́ lọ fún bẹ́ẹ̀ni ronú Yorùbá nation. So èmi ò wá láti bú wọn because wọ́n bí mi nílé rí. Mo sọ̀rọ̀ túbú, mo kàn ẹ́ pé mo ní kẹ́ ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn, kẹ́ ẹ bá wa bóyá ìkan àbí méjì ni wọ́n lè gbọ́. Èmi wá fẹ́ sọ fún yín gbogbo ẹ̀yin gómìnà àti ẹ̀yin tẹ́ lórúkọ nílẹ̀ Yorùbá àti ẹ̀yin tẹ́ lè move mountain tó jẹ́ pé nígbà ayé Ọọ̀ni àná kọ́lọ̀ fọ̀run kẹ́ wọn bàbá Okùn Adéṣíjú wáyé. Bá wá sílùú èmi ni media person wọn. So tẹ́ bá wo ilé tí àwọn pípù yìí ń gbé, tí wọ́n bá máa ṣe meeting, lókè sọ àwọn tó ń ṣe meeting ilẹ̀ Yorùbá, Àdóbáyérò of Kano, bàbá Ọọ̀ni Ṣíjúwadé, àti àwọn olórúkọ díẹ̀díẹ̀ bí àwọn Alex Dúdúyẹmí nínú sitting room kan ní gbogbo wọn máa jókòó tó máa parí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín. So ṣáàbí táwa lónìí àfi ká máa rawọ́ ẹ̀bẹ̀ sí wọn nítorí pé bí gbogbo wọn ṣe wà yẹn àti ọba kìíní ọ̀tí ọba kejì àti Aláàfin tó ń fẹ́yàwó jọ àti bàbá Ọọ̀ni fúnra wọn, ẹ̀bẹ̀ la máa bẹ̀ wọ́n o nítorí àwọn àgbàṣe pé ẹ̀bẹ̀ là ń bò ṣìkà kó tún lù ẹ̀ ṣe. Ọba tó jẹ ìpínlẹ̀ òròjú tó ráyè orúkọ ò ní parẹ́, èyí tó dẹ̀ jẹ tìlú òròjú tí gbogbo ẹ̀ tẹ́kù òkè bí ekútáyé òkè bí ẹyẹ orúkọ ẹ̀ náà ò ní parẹ́. Èmi ọmọ yín Erelú Táyé ṣe ti ṣẹ̀rì Ọlọ́fin. Mi ò tó bẹ́ẹ̀ láti gbéná wojú Olúmọkò yín. Mo wá bẹ gbogbo ládéládé, mo bẹ lọ́balọ́ba níjòyè ní gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tá a jọ joyè, bóyá ní kékeré ní àgbà, níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ni mo ti ń bá yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ jẹ̀ẹ́, kẹ́ ẹ ṣàánú àwọn ọmọ Yorùbá ká bọ́ nínú ìyà. Ìyà yìí ti pọ̀ jù o, nítorí pé orúkọ yín ò ní parẹ́ láéláé. Nítorí tó nírèsé yín bá kọ̀ tí ò bá fín gbá mọ́, èyí tó ti fín ò ní parun. Mò ń fi títóbi Ọlọ́run bẹ̀ yín, mò ń fi alálẹ̀ Yorùbá bẹ̀ yín, mò ń fi ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tí wọ́n ti ta sílẹ̀, mo fi ń bẹ gbogbo ẹ̀yin lọ́balọ́ba àtẹ̀yin gómìnà àtẹ̀yin olórúkọ bẹ̀rẹ̀ látòrí bàbá Ọbásanjọ́. Mo fi Ọlọ́run bẹ̀ yín àtàwọn ọmọ tó jáde nínú yín, nítorí pé wọ́n ní àdàbà jẹ okù fẹ́ yẹlé, òrófó jẹun kù fẹ́ dí. Kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ kù fáwọn ọmọ yín? Ẹ fẹ́ jẹ gbogbo ayé ìmú ayé yín, ẹ fẹ́ jẹ ayé àwọn ọmọ yín àtàwọn ọmọ yín mú ayé, nítorí ọ̀dájú abiyamọ ló máa ń jayé, ló máa jayé ọmọ ẹ̀, ló máa jayé ọmọ ọmọ ẹ̀. Bẹ̀yìn ni wípé kẹjẹ̀bù rẹ̀ gbogbo ibi tá a bá ti ṣẹ̀yìn àmọ̀rọ̀ sọ ni o, nítorí pé ọmọdé kan kì í mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Ẹ gbà wípé ó rá wa lọ́wọ́ àmọ́ àgbékalẹ̀ ọ̀rọ̀, kẹ jáde kẹ gba ìran yín kúrò nínú wàhálà, nítorí pé ẹ jọba ẹ dẹ̀ bá lórí gbogbo wa. Tó bá rí bẹ́ẹ̀, wọ́n ní ọmọ kan kò ní béèrè àkàrà lọ́wọ́ bàbá ẹ̀ kó gbókùúsà fún, bẹ́ẹ̀ ni kò ní béèrè
ẹja tó gbéjò fún, à ń béèrè òmìnira ìtẹ́lọ́rùn wípé ìtàjẹ̀sílẹ̀ yìí ti tó gẹ́ lọ́wọ́ yín, ẹ dìde fún ìrànlọ́wọ́ wa o. Gbogbo ibi tí ètò ìbá dé ẹ bá wa share ẹ̀, gbogbo ẹ̀yin ọmọọba, ẹ̀yin prince, ẹ̀yin princesses, tí àwọn ọba ò bá gbọ́ ètò yìí ẹ̀yin gbọ́, ẹ bá wa mú ọ̀rọ̀ wa tọ̀ wọ́n lọ, ẹ bá wa lọ sọ fún wọn pé a bẹ̀ wọ́n pé kán jèbùrẹ́ àwọ olùgbẹ́bẹ̀, wípé kán ṣàánú abiyamọ, nítorí abiyamọ tó gbọ́mọ sínú lóṣù 9 tó tọ́mọ yẹn títí tí wọ́n wá pàdánù, báwo lẹ ṣe fi ipò ṣe máa rí? Abẹ̀yìn ni o, abẹ̀yìn ni o, ẹ̀yin lọ́balọ́ba, níjòyè níjòyè, ládéládé, ẹ̀yin ọmọọba, ẹ̀yin ìran ọba, ẹ̀yin ìdílé ọba, gbogbo yín là ń bẹ̀, pàápàá ẹ̀yin gómìnà, ẹ̀yin ìyàwó wọn tó jẹ́ kóbìnrin bíi tèmi nìyí, tí ẹ̀jẹ̀ jáde lára yín gbà tẹ́ ẹ bímọ, tẹ́ ẹ mọ̀ bó ṣe nira tó láti gbóyún oṣù 9, láti gbin, láti bí obìnrin, láti bí ọmọ jáde nínú. Mo bẹ̀ ẹ̀yin ìyá yẹn, ẹ bá wa bá àwọn ọkọ yín gómìnà sọ̀rọ̀ wípé kán ṣe àtúnṣe o. Tẹ́ bá ṣe àtúnṣe yìí, orúkọ yín ò ní parẹ́, bí orúkọ Ẹ́sítérì ayaba ò ṣe parẹ́, tó jáde tán fún ìran ẹ̀. Ó jà, ó ní tóun bá kú síbẹ̀, ó ní sọ́bì, ó ní ṣùgbọ́n tóun bá lọ tóun padà láyọ̀, ó ní to God's glory and to the glory of our people. Ìdí nìyẹn tórúkọ Ẹ́sítà ò ṣe parẹ́ nínú Bíbélì. Mo bẹ̀ ẹ̀yin obìnrin dáadáa tẹ́ wà nílé ọkọ yín, nílé gómìnà, nílé ọba, wípé ẹ dìde, nítorí àwọn ọkùnrin wa wọn kì í ronú tó bá wo obìnrin ṣe ń ronú. Àwọn obìnrin máa ń ronú láàyè. Ẹ bá mi jí wọn lọ́gànjọ́ òru, ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́, nítorí ọ̀rọ̀ tó bá gba àṣálẹ́ wọn ń sọ láàárọ̀. Ẹ bá wa ṣe àtúnṣe. Mo fi ọ̀nà Ọlọ́run ọba bẹ̀ yín, mo fi ilẹ̀ obìnrin bẹ̀ yín pé kẹ́ jọ̀ọ́, mo fi ọyàn méjèèjì tó wà láyà yín, mo fi bẹ̀ yín kẹ́ ṣe àtúnṣe lọ́dọ̀ àwọn bàbá yìí, kí wọ́n jọ̀ọ́ kán dìde ìrànlọ́wọ́ fún wa. Lẹ́ẹ̀kan sí, kádé pẹ́ lórí o gbogbo kábíyèsí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, nítorí pé mi jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà, bẹ́ẹ̀ ni mo jìnnà rere sí yín níwọ̀n ẹgbẹ̀je, arọ́ba fín lọ́ba ń pa. Èmi ò rí yín fín, mo wá bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tó jáde lára yín ni. Ẹ jọ̀ọ́ ẹ jèbùrẹ́ o, tí mo bá ṣẹ̀yìn, ẹ dìde kẹ́ dìde fún ìrànlọ́wọ́ wa. Á ṣeé ṣe o, Yorùbá nation is a must, either we like it or not. A fẹ́ kọ́rọ̀ wa di ti Afghanistan, ẹ tètè ṣàánú wa, ẹ jẹ́ ká rọ́nà lọ. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé mo dúpẹ́, ẹ kú ohùn, Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín, ohùn yẹn á túbọ̀ máa dùn sí mi lára, ó dà kí n máa pọ́n yín lẹ́nu láàrin. Ẹ ṣé mo dúpẹ́ mà. Ní àfikún ní nǹkan tèmi fẹ́ sọ, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọba wa, ẹ wò ló tá a wà yìí, wọ́n á nílùú ọba.